iṣẹ́ ajé yìí kó lọ ṣe fúnra lára ẹ̀ èèyàn kì í lò kí ìgbésí ayé ẹ̀ tún wà lójú kan náà mọ́. Mo fi Olódùmarè mo fi búra ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti lo iṣẹ́ yìí ìgbésí ayé wọn kò wà lójú kan mọ́. Ìgbésí ayé ẹ̀ máa change títí tára yóò fi sọ pé ó dá ìpè lọ́gbọ́n lágbájá dọ́gbọ́n sí ó dẹ̀ tọ́jú ara ẹni. Mi ò kì í yọ iṣẹ́ o, mo fi Olódùmarè mo fi búra bó ṣe wà ń bẹ̀ òun náà ni màá ṣe ṣe fún yín tí mo kàn fẹ́ látọ̀dọ̀ yín tẹ́ bá fẹ́ kó ṣiṣẹ́ òun ni thank you. Kí lẹ máa lọ bá mi wá? Ẹ lọ bá mi wá akọ pẹ́pẹ́yẹ tó gbó dáadáa ìwọ ọkùnrin. Akọ pẹ́pẹ́yẹ ni ọkùnrin ó lọ wá, abo pẹ́pẹ́yẹ ó ní obìnrin ó lọ wá. Lẹ́yìn ìgbà yẹn ẹ wá lọ wá akọ aláǹgbá 9 ìwọ̀n yẹn fún ọkùnrin, 7 ìyẹn fún obìnrin. Obì àbàtà olójú 3 ọkùnrin máa wá 9, obìnrin máa wá 7. Obì àbàtà olójú 4 náà ọkùnrin máa wá 9, obìnrin máa wá 7. Atare nílá odidi 9 òun lọkùnrin máa lò, 7 òun lobìnrin máa lò. Iṣẹ́ eléyìí ò sí fún pé ẹ lè ṣe papọ̀ mọ́ra wọn tẹ́ bá ti lè lo 9 máa kọ́ fọkùnrin àtobìnrin. Ọṣẹ ajé eléyìí yàtọ̀ confam ọṣẹ ajé ni tó jẹ́ wípé wàhálà ẹ̀ tó bá ń lo ọṣẹ tí Olódùmarè bá ní kó rọ̀ mọ́sẹ̀ dẹ̀ ìgbésí ayé ò lè wà lójú kan náà mọ́. Mi ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. So tẹ́ bá ti wá fẹ́ ṣe ẹ wá lọ wá kòkó ẹ tó bá jẹ́ tuntun ni gbìyànjú kó wo yọwọ́ ọjà kúrò lára ẹ̀. Ìwọ tó bá ti mọ bọ́n ṣe yọwọ́ ọjà kúrò lára ẹ̀ check orí péjì mi mo ti drop ẹ̀ tẹ́lẹ̀ ó ti yé yín. So ẹ máa mú pẹ́pẹ́yẹ yẹn ẹ máa dú lọ́rùn ẹ wá ro ẹ̀jẹ̀ sínú kòkó yẹn. Tẹ́ bá ti ro ẹ̀jẹ̀ sínú kòkó yẹn ẹ tún wá la àyà ẹ̀. So tẹ́ bá ti wá la àyà ẹ̀ akọláǹgbá adarí pọ́n tó ti gbó dáadáa ní kẹ́lò ẹ kó sínú ẹ̀. Ọkùnrin máa kó 9 sí gbogbo èròjà tẹ́ ṣá wá kalẹ̀ yẹn ẹ kó sí àyà ẹ̀. So ẹ wá mú atare yẹn ẹ wá kó lé lórí ẹ wá jó. Tẹ́ bá ti jó ẹ máa lọ tó máa kúnná dáadáa. Tẹ́ bá ti lọ tó máa kúnná tó bá ti kúnná dáadáa ẹ wá rọ sí mo ti rò pé mi ò play ẹ wá rọ sínú àdó sẹ́rẹ́. Tẹ́ bá ti wá rọ sínú àdó sẹ́rẹ́ kò tún kanlẹ̀ mọ́ o ní jẹ́ kó kanlẹ̀ mọ́ ẹ máa sún mọ́ bì kan ni o. Tẹ́ bá ti wá rọ sínú àdó sẹ́rẹ́ ẹ wá wá àkùkọ adìẹ tó ti kọ dáadáa tó ti gbó tó ti kọ dáadáa ẹ pa. Tẹ́ bá ti pa ẹ wá mú ẹ̀jẹ̀ ẹ wá fi yí ẹ̀yìn àdó sẹ́rẹ́ yẹn mo ń bọ̀. So tẹ́ bá ti wá pa adìẹ yẹn tẹ́ ti fi ẹ̀jẹ̀ yí àdó sẹ́rẹ́ yẹn ẹ wá tu irun abíyá ẹ̀ méjèèjì àti tọrùn ẹ wá lẹ̀ mọ́ ara àdó yẹn ẹ gbé kọ́bì kan kò ní kanlẹ̀ mọ́ ẹ wá mọ́ fi ọtí sinapu lò ní àràárọ̀. Ọmọ ìyá mi tí Olódùmarè bá ní kó rọ̀ mọ́ sí ẹ̀dá ẹ̀ ò lè bá wọn wà nínú tòsí mọ́ láíláí pẹ̀lú iṣẹ́ ó jẹ́ gan iṣẹ́ ńlá ni. Àmọ́ kó tó di wípé ẹ lo ọṣẹ ẹ gbìyànjú kẹ́ ẹ lo àwẹ̀nù. Tẹ́ bá ti ṣe àwẹ̀nù tẹ́ ti lò fún ọjọ́ 9 ìwọ ọkùnrin fún ọjọ́ 7 ìwọ obìnrin tó bá ti wá lò tán wà wá bẹ̀rẹ̀ sí ni mo lo iṣẹ́ eléyìí ní àárọ̀. So tó bá ti ń lò láàárọ̀ wà tún wá continue àwẹ̀nù yẹn náà again ní alẹ́. Àwẹ̀nù tí wàá ṣe rí wípé alẹ́ ni wàá lò. Ìwọ ọkùnrin tó ò lè ṣe mọ́ rárá tó ti wá wò wípé ó tiẹ̀ ti tán kò sí wọ́n ti gbá kò sí nǹkan tó lè lò tó lè ṣiṣẹ́. My dear brother mo wò rẹ̀ níran wá sì ṣiṣẹ́ tó ó sì nǹkan ọmọkùnrin ẹ̀ sì máa ṣiṣẹ́ tó jẹ́ wípé wàá tẹ àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n dáadáa tó bá jẹ́ wípé o bá lè get àwọn àgbo wa ìdákọ́lẹ̀ ló nídìí àti mókòlè ó dẹ̀ ṣiṣẹ́ dáadáa. Kódà ìwọ ọkùnrin tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin ẹ̀ gan tún wá kéré tó jẹ́ pé o fẹ́ kó tóbi anípara kan tó jẹ́ pé wàá mọ̀ fi pa ni wàá lò dákọ́lẹ̀ wàá lò mókòlè ọmọ àtóbi dáadáa. Ìwọ tó dẹ̀ lè ta àtẹ̀kànlẹ̀ dáadáa mò ń sọ fún ẹ wọ́n gbà ṣe wọ́n bọ̀ sáfíìsì ẹ̀. So ìwọ tó bá wá fẹ́ kó mọ rí bẹ́ẹ̀ tètè wọ DM mi kájọ sọ ó lè ná ẹ lówó ni àmọ́ wípé ò ní lè ṣe mọ́ àbí ò ní lè ta àtẹ̀kànlẹ̀ dáadáa ó sì mọ̀ wípé àgbo lélẹ̀ pure natural leaf la fi ṣe kì í ṣe eléyìí tó máa ṣiṣẹ́ wúruwúruwúru tó jẹ́ wípé ó máa padà wíkì yín rárá eléyìí máa ṣiṣẹ́ for life òun ni. Iléeṣẹ́ wa ló gbé àgbo tí ìwọ tó jẹ́ pé inú ẹ̀ bá ń gbóná ọmọdé tó mọ gbóná ní gbogbo ìgbà ni obìnrin tínú ẹ̀ gbóná ni ọkùnrin tínú ẹ̀ gbóná ni bóyá gbogbo ìgbà lórí mọ́ fọ́wọ́ ni àgbo yìí ó ṣiṣẹ́ fún ọ 10,000 naira péré ni kò síbi tá a kì í deliver dé. Ìwọ tínú ẹ̀ bá ń gbóná tó dẹ̀ try láti conceive inú gbígbóná yẹn kò ní jẹ́ kó lè conceive o níwọ̀ títí sí mọ́ o nídìí ẹ̀ gan. Ọmọ kékeré tẹ́lẹ̀ ń gbé
tẹ́ ń gbé lọ ilé ìwòsàn ní gbogbo ìgbà tó jẹ́ wípé ẹ̀yin tẹ̀ ti ní bẹ́ẹ̀dì ní ilé ìwòsàn tí látàrí ara gbígbóná ìgbóná ọmọdé ó ṣiṣẹ́ fún ìgbóná ọmọ kékeré ọṣẹ fún ìgbóná ọmọ kékeré náà wà kẹ́dẹ̀ lo eléyìí náà ẹ mọ̀ fipá lára ẹ mọ̀ fún lélẹ́yìí mu ó ṣiṣẹ́ dáadáa 10,000 naira péré ni we deliver worldwide. tí o bá fẹ́ order nǹkan látọwọ́ wa ìlú Ìlọrin la wà we deliver worldwide. We sell all kinds of spiritual products, including herbal medicine, ugbepatata, onatanta, ready to wear, aṣọ, antabata, jewelry, eworu earring, geti, mboshendazu, ugbepatata, onata, airtie, afronta, products wa náà lélẹ̀ àwa gangan la rán.